tá a bá ní ká wí tẹ́lẹ̀ ò bá ní ibo ms bàbá balidi ta lọ́lọ́run ẹ̀kọ́ ń ṣe rádaràda lórí social media ni ó dáa nígbà tẹ́ bá sọ pé ẹmọ ẹrú ni wá kíní kan ni wá ojú yìí kọ ṣẹ́rí dìwé tójú yìí fi bó lọ́dún yìí ó yàtọ̀ sí gbogbo ọdún o ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe ń sọ pé mo fẹ́ ta ní sí méjì Islam yẹn wá tún ń gbòòrò sí ó tún ń gbòòrò sí ó tún ń gbòòrò sí nínú ọdún yìí rẹ́kọ̀dù tí wọ́n ní ní Mẹ́kà pé àwọn èèyàn tí wọ́n wá Mẹ́kà ó ti ju gbogbo rẹ́kọ̀dù tó ti ṣẹlẹ̀ lọ ms bàbá ẹ yé dára ẹ láàmú ẹ ti gbọ́ Islam ò ṣe é bàjẹ́ bẹ́ẹ̀ náà ni mo rí kan ìyẹn ti mọ gógóró ẹwẹ́ inú ẹwẹ́ ṣé tẹ́yà bá rí lè ẹwẹ́ lè tẹ́ bá rí ẹ̀ tí nímọ̀ pé ó ti mọ gógóró ó wá ní ẹwọ́ ibi tán àwọn ọkọ̀wé wọn ẹwọ́ ibi tán lọ sùn sí kẹ́ ẹ sọ ju bẹ́ẹ̀ lọ next year àwọn èèyàn ó tún lọ torí pé àwọn èèyàn tí ìpọ̀ tó torí èmi náà ṣì máa lọ máa ti lọ next year inshallah bí kò dára ti láì so ms baba ẹ pẹ̀lẹ́ṣẹ̀ ti gbọ́ ẹ kú ọrọ̀ ajé ta lọ́lọ́ ìyẹn kan sórí ibú kiri ó lọ gbé ẹlẹ́dẹ̀ ó ẹni mélòó ló wá rí orí bó ṣe dàbí wèrè Islam tiwa ohun gangan lọ́nà kò wá sí òtẹ́ ẹ lè sọ kó o gbé kùránì wá èyí tí kùránì ò sọ tó bá ló sọ òun darí ẹ láàmú because gbogbo yìí yóò ń ṣe oníṣẹ́ ṣe 419 lásán lẹ jẹ́ lórí social media ms bàbá ìjọ wo ló bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe ta lọ́lọ́run ìjọ wo ló bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe balidi ìjọ wo lẹ bẹ̀rẹ̀ gbogbo orú yìí ẹ̀yin tó jẹ́ pé ẹ lọ jogún ìwé ògùn ẹ wá ń kà ẹ bá ní ẹ ti di oníṣẹ́ ṣe irú yìí ni àwa yìí wọ́n bí wá sí ìdí ògùn ni ìdí ògùn náà bí ìwé ẹ̀mí ìdí ògùn náà bí wá sí ìdí ògùn ni wọ́n bí àwa sí àmọ́ gbàtà wá wò pé báwo náà ṣe máa kó èrè ìjọ tó máa wá ní òun ni ká máa sìn làwa tètè ya ajá pa pé irọ́ àwọn ò lè ṣe léyìí o ojú yìí ti bó ẹ̀yin wèrè ọwọ́ ọlọ́pọ̀lọ́ kú ẹ padà sílé. ẹ kúrò ní ẹ̀sìn Islam torí ẹ̀sìn Islam ẹ̀sìn ikú ni ẹ padà lọ sílé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ ló máa bá wọn ṣe. láti lọ ṣe kíni ńlé ìwọ bẹ lọhùn ibi tó bí ẹ sí kó padà síbẹ̀ pé ilé tó bí ẹ sí yẹn o ṣùgbọ́n bẹ lọhùn ibi tó ti tó ẹ dàgbà ó bẹ lọhùn kó padà síbẹ̀ kó máa lọ gbé so orí ò pé gbogbo yín ẹ jẹ́ a padà sọ́dọ̀ Ọlọ́run nìkan lè yan jọ́sìn fún ó ti yé ṣe bá wá rí àwọn mùsùlùmí tó ń sọ̀pọ́tì irú yín àbí kìrìsìtẹ́nì tó ń sọ̀pọ́tì irú yín wọn ìmọ̀ tó ń ṣe ni ká lọ kó ikú rọ́jò lọ́jà ká wá kó sínú àwòká ẹ̀ máa ní kí n máa wá forí balẹ̀ fún láì ṣe pé mo gọ̀ mo lọ kórin tírélà jọ mo wá kó síbì kan mò ń forí balẹ̀ fún láì ṣe pé mo rìn dìn kí n padà sílé níbo níbo tó bá sọ pé ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe ọ̀tọ̀ èyí tẹ̀yìn ń polówó lórí social media àti jẹni ní ìsọ ọwọ́ ẹnìkan ní ta lọ́lọ́ máa ti lọ gbọ́ owó ẹlẹ́dẹ̀ tó pa yẹn lẹ́yìn sí ó ti rí ẹnìkan gbá gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé àwọn people gbogbo ẹni tẹ́ ní ìṣẹ̀ṣe tẹ́ ń lọ ń bá wọ̀nyí solution wo náà ti ṣe sínú ọ̀rọ̀ ayé yín solution mélòó náà ti ṣe sí ọ̀rọ̀ ayé yín gbogbo wọn tẹ́ ń tẹ̀lé gbogbo wọn ms bàbá nǹkankan solution mélòó náà ti ṣe sí gbèsè ayé yín Islam ẹ̀sìn apààyàn nínú ẹ̀sìn tó ń pààyàn jù láyé ìṣẹ̀ṣe tán ní ká padà sí yìí ni torí ẹ̀sìn ọ̀dájú ni ìṣẹ̀ṣe tán sọ yìí ọ̀dájú ni wọ́n ó gorí èèyàn wọ́n fi ṣe nǹkan wọ́n ó jápẹ́ èèyàn wọ́n fi ṣe nǹkan àwọn náà ni wọ́n kó fún èèyàn tí wọ́n fi ṣe nǹkan àwa mọ àbáwọn ìwé ògùn tá a mọ̀ ní o tá a máa ń rí i pé ṣáwọn kínní ìnáwó bàbá yẹn ń ṣe látijọ́ ẹ lè rí inú ẹ̀sìn Islam kan kó sọ pé ìtẹ́ bá lo kínní ẹ forí èèyàn ṣe ni ó ṣiṣẹ́ kínní tiyín ló mú ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ èèyàn àmẹ̀gẹ̀ ewúrẹ́ àmẹ̀gẹ̀ àgùntàn ẹ̀yin náà lẹ̀ ń ṣoògùn owó ìyẹlẹ̀ ní ká padà sí àwọn òǹṣó lórí ibú bíi tiyín o àwọn ò ní padà sí ibi ẹbọ pé ká máa padà sọ́dọ̀ yín yẹn ọ̀dọ̀ yín kọ́ là á padà sí ọ̀dọ̀ Ọlọ́run là á padà sí àwọn oníṣẹ̀ṣe ọ̀tọ̀ tó jẹ́ ọ̀ríjínà lè rí oníṣẹ̀ṣe ọ̀ríjínà kó máa ṣe rádaràdà rú ìtẹ́yìn ṣe yìí 419 lásán ni gbogbo orú sẹ́ẹ̀tì yín àmọ́ wọn tó ń kówó fún yín náà pé ẹ máa fi pàṣílámù jẹ ṣojú yín ò wá bó bàbá wọn ní ọ̀fìn Ifẹ̀ àjọ kírun ni ẹ wá sọ yìí ẹ dá tá àjọ kírun ẹ wo ẹyin pípù yìí Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún wa